nínú ìwé ìròyìn Punch ní ìròyìn fẹjú kẹkẹkẹ sí o. Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé ó fi Ṣèyí Tinubu àti Abdulaziz Yari jẹ oyè Ọ̀kanlọ́mọ àti ọba lóyin ilẹ̀ Yorùbá. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn náà jáde. adúpẹ́ pẹ́ òkun, ìyẹn ni pé ọdún tí ń dàn ó ti ń dàn yóò sì máa dàn ní o. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ St Mary Catholic School tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Niger, àwọn ọmọ wọn mà ti gba òmìnira báyìí. Àwọn ọmọ tó tó 115 níye, ògo ní fún Ọlọ́run. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Nigeria Tribune ní ìròyìn yìí ti jáde wá o. Èmi nìkan ni mo láṣẹ àti agbára láti fi oyè dá ènìyàn lọ́lá tí ó sì jẹ́ orúkọ oyè ilẹ̀ Yorùbá. Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ ó kẹun sọ̀rọ̀. Ìwé ìròyìn Nigeria Tribune ló ti jáde. Wó gbàgbó ti tún ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Wá wò ó bí àwọn èrò bàǹtàbàǹtà, àwọn èrò tó pọ̀ jàǹtìrẹrẹ bí wọ́n ṣe ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP Enumiago ní ìpínlẹ̀ Niger. Àwọn èèyàn mọ̀kọ̀wé wọn láwọn ò ṣẹgbẹ́ mọ́ o. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ètò ààbò tó péye àtèyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun ni yóò wà ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni bàbá jẹ́ kó di mímọ̀ fún àwọn ènìyàn ìlú Èkó wípé kí wọ́n gba àlàáfíà láàyè lórí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Ẹ̀yọ̀. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. Bí ó tí bá lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP, á fún ní tíkẹ́ẹ̀tì sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Wàbárà ló sọ̀rọ̀ òun lédè Daily Post ló sì post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ti jáde wá o. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fi páńpẹ́ ọba mú arákùnrin kan tó lọ́wọ́ nínú kíkọjú ìbọn da àwọn ọlọ́pàá ní checking point ní ojú òpópónà. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Dídákẹ́ tí Tinubu dákẹ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Túnjí Òjó, ǹjẹ́ ẹ mọ̀ wípé ó lè jẹ́ kí àwọn èèyàn fọwọ́ yẹpẹrẹ mú ìjọba. CSO ló sọ̀rọ̀ òun lédè ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Àwọn àjọ tó ń rí sí eré ìdárayá àti ìfẹsẹ̀wọnsẹ̀ ilẹ̀ adúláwọ̀ CAF, NAFCON Enumiago ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti yí eré ìdárayá ọ̀hún sí ọdún mẹ́rin báyìí dípò ọdún méjì tó wà tẹ́lẹ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Àkókò àti sanjọ́ rèé, ṣe bí ọmọ tí ó bá jẹnu ṣámṣámú ẹ ti rí. Àwọn apá òríwó orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ wípé àkókò gan rèé o láti sanjọ́ padà fún ààrẹ Tinubu kó bá lè rí ilé ẹlẹ́ẹ̀kejì wọ̀ yárì. Ló sọ̀rọ̀ òun lédè ìwé ìròyìn Vanguard ló fà á síta. Lónìí ni kò ní yẹ̀ o. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn alágbàtà epo ni wọ́n máa ta epo jálá kan fún àwọn ará ìlú ní 139 ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà 739 naira per litre gẹ́gẹ́ bí ẹ̀bùn ìfọpo Dangote bí wọ́n ti fi léde òní ọjọ́ ajé. Tó bá ti dé ilé epo kó wojú mítà wọn èèlò ló wà ń bẹ́ẹ̀ 739 kásà sọ pé 740 òun ló gbọ́dọ̀ wà ń bẹ̀ o. ó jẹ́ pé owó àwọn èèyàn travel nù lọ́dún yìí torí owó epo ti wálẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ òṣèlú APC ò ní já yín kulẹ̀ o. Àwọn ogun kan tí wọ́n kóra wọn jọ nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú pẹ̀lú àwọn tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà INEC. Wọ́n bá ti ní ẹgbẹ́ òṣèlú PDP ò ní rí ìjákulẹ̀. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti kéde àtìlẹ́yìn fún gbogbo àwọn onígbàgbọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Bílíọ̀nù $2.1 ni wọ́n fi ṣàtìlẹ́yìn ọ̀hún o lórí ètò ìlera. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Punch náà ló Punch eléyìí o. Iléeṣẹ́ ọlọ́pàá ní ọwọ́ wọn ti bà àwọn mẹ́rin kan ò ní ìpínlẹ̀ Imo.
wọ́n ní àwọn eléyìí ni wọ́n máa ń yin báńgà wọ́n sì yin ànábì ìṣẹ́rẹ́rẹ́ iná ọlọ́run kì í jóyàn bó bá jóyàn àfẹ́rẹ́gẹ́ kì í tààyàn. gbogbo kíní ọ̀hún ni wọ́n máa ń yin tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo sì ti bà wọ́n ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ síta. gómìnà Dàpọ̀ Abíọ́dún ó gbé òṣùbà àti oríyìn fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ pápírí tí wọ́n gba ìtúsílẹ̀ láìpẹ́ yìí lánàá òde yìí ìwé ìròyìn The Guardian ló gáìdì ẹ̀ jáde. àwọn àjọ NSCDC ni wọ́n ní àwọn elétò ààbò tí wọ́n mà ti tú síta ni wọ́n jẹ́ 786 àwọn òṣìṣẹ́ àwọn elétò ààbò tí wọ́n ti tú síta o wọ́n ní fún pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún kérésìmesì àti ọdún tuntun eléyìí tá a ti ń gbé òórùn rẹ̀ tó ti wà lẹ́bọ̀ ẹsẹ̀ wa báyìí wọ́n ní wọ́n mọ̀ ti tú wọn síta ní ìpínlẹ̀ Gombe ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. bí ọgbọ́n bá tán nínú àgbà yóò tún mí gbọ́n ni ọ̀kánjúà ń dàgbà bẹ́ẹ̀ ni ọgbọ́n ń re wájú o àwọn ọ̀dọ́mọbìnrin láyé òde òní lásìkò tá a wà yìí oríṣiríṣi ọgbọ́n ni wọ́n ń dá láti ṣe irun wọn lóge wọn ò lọ sí sàlúù mọ́ oríṣiríṣi ọgbọ́n ìwé ìròyìn Vanguard ló fà á jáde. irú ọgbọ́n ò wọ́n dá. ó gbọ̀ngbà tá a bá wọnú ìròyìn tó bá rírin ẹlòmíì tí ń kán irọ́ o ó ti dọ́gbọ́n kan sí. sájèmí náà sí ẹ̀yin ọkùnrin náà fẹ́ fáwọn obìnrin lówó tó èṣerun mọ́. ta ni. ẹ̀yin ọkùnrin ni. ẹ̀yin obìnrin ń fáwọn ọkùnrin lówó ẹ̀yin obìnrin nìkan ní ká ẹ mọ́ gbówó. ọlọ́run ò mọ̀ ní ṣe yín ní ẹni yẹyẹ. níbo kí obìnrin fọkùnrin lówó kọkùnrin náà fọbìnrin lówó ni. dúró ṣé ọkùnrin nìkan ló wáyé ìyá kọ́ mọ fún yín lówó. ọkùnrin ò wáyé ìyá obìnrin náà máa ń fọkùnrin. ṣùgbọ́n ìjọba fáwọn obìnrin tó ń ṣe fọkùnrin gan pọ̀ jọ ọkùnrin tó ń ṣe fọkùnrin lọ. fíìkì. kí ni fíìkì. ògbédé. kí ló gbédé. ògbérọdé jìgàn bí ẹkùn. ó dáa ó kúkú mọ̀ fún ara ni ó pè nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn yìí wà o ní ìpínlẹ̀ Abia ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà kan tó mà ti sọ àwọn mọ̀lẹ́bí kan di aláìnílé lórí wọ́n ní látàrí wípé wọ́n tan kándù wọ́n fi sùn kándù ọ̀hún ó sì jó gbogbo ilé ní ìpínlẹ̀ Abia kí Ọlọ́run ọba kó má fi nǹkan ní ìwà jóná ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. àmì ò kọ́lọ́run má fi nǹkan ní ìwà jóná àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé ojúmọ́ mọ́ lónìí àdúpẹ́ o wípé ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ owó ojúmọ́ ìgbéga ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìṣeyọrí ojúmọ́ ìfàlọ́wọ́sókè ojúmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ló mọ́ wa láàárọ̀ yìí ojúmọ́ mọ́ olówó gbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú. ojúmọ́ ire ni ọlọ́ngbọ́ ilẹ̀ tó mọ́ bá wa lò ní ojúmọ́ ire ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ ire ni. à ń kí gbogbo etí tó láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí wípé ẹ tó kó ìdarapọ̀ mọ́ wa ẹ kó bójú ọjọ́ ṣeré a kó àjísóde lónìí òní ọjọ́ ajé ọjọ́ 20 oṣù kejìlá ọdún 2025 láṣẹ Ìdùmarè àwa yín láàjọ la ọdún ìjà o òní ọjọ́ ajé àràjẹ jẹun ní gbogbo ọ̀nà wa gbogbo èrè ajé ṣẹ̀ǹgbẹ́dùkì owó tí dẹ́rù bòṣì owó tí dẹ́rù ba ọ̀tá òun ni yóò wá sí ọ̀nà wa a ó sì rí ta jésè ní gbogbo ọ̀nà wa gbogbo à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ìkànnì yín ìkànnì wa ìkànnì shape 89.1 FM lè ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè ò látakàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ kájọlàláwà lágbègbè òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ la ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yomoyomo ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé ìròyìn àjímọ́ná la gbé dé báyìí ká wọnú kinní ọ̀hún láláì ní dènà pẹ̀nu ká má bá kinní ọ̀hún lọ ní ọ̀pẹ́ títí abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. mo rò pé o fẹ́ gbàgbé ọkọ rẹ ni. èmi wẹ̀ mo rò pé o fẹ́ gbàgbé ni. ìyẹ̀rẹ̀ oṣù gbọ́dọ̀ gbénú mi sùn sí Ọlọ́run gbọ́. ó dá o ẹ̀yin ará lè kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti ń gbé ìkànnì sí 89.1 FM
ìkànnì aláràgbà yìí dáná ní rédíò tó milẹ̀ títí lóòkè ò láfikalẹ̀ sí bóyá yìí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ni ẹ lọ sí rédíò Garden ẹ tẹ sí 89.1 FM kété pé lẹ́ẹ̀ máa gbọ́ wa bẹ́ẹ̀ sì ni ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára Facebook wa ẹ tẹ SIP FM òkè o SIP FM òkè ò ní ẹtẹ ẹ máa rí wa kété a kò múra ọdún o abẹ́rẹ́ kéré ìjọ mẹ́rin lọ́dún kérésìmesì ọdún dé ọdún olówó kérésìmesì ọdún dé ọdún ọlọ́mọ kérésìmesì ọdún dé ọdún aláya kérésìmesì ọdún dé ọdún ọlọ́kọ. a ti ọlọlé ọkọ wa yìí. má wọrí ẹ dáṣẹ ẹ ṣe sùúrù ẹ jẹ́ ń jẹun díẹ̀ sí i. a ti ọlọlé ọkọ kò lè ẹ ṣe sùúrù gbogbo yín ẹ ṣe sùúrù ṣe ti gbọ́. kò yé kọlù òru. mo ṣe premier cool ni. kò yé kọlù ìdájí ẹ ló kí ló wí. kí ló wí jẹun ojú ẹ. ọlọ́mọ nọ́mbà díẹ̀. jẹun ojú ẹ. wọ́n ti lẹ́yìn oró yẹn láti rí. jẹun ojú ẹ ojú rẹ yìí mọ̀ ẹ wo ìtura tó ṣe pancake. abẹ́kẹ́ sọ ara rẹ ó ṣe àárọ̀ Monday sọ ara rẹ. ẹ wo ìtura olúwa ọmọ Adéníjì òun náà ní orúkọ tèmi ẹ yára lé ẹ kú ojúmọ́ ọ̀sẹ̀ yìí ọdún ó dùn fún wa o dákun tó bá ká mọ́ ọ lọ́wọ́ ni ó fi ṣọdún má lọ jáde aládìẹ má jọ̀wọ́ olówó wò ó má jọjọ́ tí ọ́ fi àlàáfíà ara aṣọ tó wọ̀ ńlá sí ẹ̀ sọ fáwọn tó ti ní picture lórí fóònù pé kàn dìlítì ẹ̀ pàṣẹ yẹn lòótọ́ ni o fẹ́ túwọ̀ níyẹ̀ yìí kò sẹ́ni tí ó mọ àbíbò ní abẹ́rẹ́kẹ́rẹ́. bẹ́ẹ̀ni àlàáfíà ń kókó. àlàáfíà ni o ẹgbẹ́ ọba ti wà lálàáfíà mo fọ́kọ́ ọlọ́run bá bì ọmọ jayé ni o má lọ jí nǹkan gbé o. mọ borúkọ ìdílé yín jẹ́ o. wọ́n bá jẹ́ pàmò lọ́ka mọ́ ọ lọ́wọ́. kò pa. pàmò náà da. àwọn òyìnbó gẹ̀ẹ́tì ẹ̀ ti ń jẹ bẹ́sikẹ́ lásìkò yìí. ẹ náà package bẹ́sikẹ́ ni ó ti rẹ́ sínú atalátà alẹ́. tó bá yẹ pé bẹ́sikẹ́ lọ ká mọ́ nínú kòkò ẹ̀pà bẹ́sikẹ́ dákun o mọ́ lọ jí nǹkan mọ́ jẹ wọ́n náà o. òyìnbó kan ń bẹ ń léṣẹ́ wa nísìsiyìí tí ń jẹ bẹ́sikẹ́. òyìnbó bẹ́sikẹ́ bẹ́ẹ̀ ni òyìnbó ń bẹ́sikẹ́. òyìnbó bẹ́sikẹ́ ni òyìnbó ń bẹ o tí ń jẹ bẹ́sikẹ́ abẹ́kẹ́ o sì káàsì ọmọ lọ́wọ́ ọlọ́run ṣe pé kò sí. ṣé wọn dárúkọ ẹ ni òyìnbó tí ń jẹ bẹ́sikẹ́. ọ̀dà ó rí pàwọn yóò mọ̀ fojú sí ta wá lè bó lè ṣe wọn kò sí wàhálà. tó káwọn nù ìròyìn ọ̀hún náà ló kù o ká má fi àkókò ṣòfò ká má ṣe ìtìlẹ́sọ́jú bí ó ṣe yẹ lọ nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá o Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé Abímbọ́lá ó fi Ṣèyí Tinubu àti Abdulaziz Yari jẹ oyè Ọ̀kanlọ́mọ àti ọba lóyìn ilẹ̀ Yorùbá ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ ọba aláìlúà ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé ó ti fi Ṣèyí Tinubu ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọmọ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ oyè Ọ̀kanlọ́mọ títí ilẹ̀ Yorùbá lánàá ọjọ́ àìkú ọjọ́ kọkànléníogún oṣù kejìlá ọdún 2025 tí a wà yìí bákan náà ni Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ ó tún nawọ́ oyè náà sí sẹ́nitọ̀ tó ń sojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Zamfara sẹ́nitọ̀ Abdulaziz Abubakar Yari ó fi jẹ oyè ọba lóyìn títí ilẹ̀ Yorùbá níbi ayẹyẹ náà ní ìlú Ọ̀yọ́ ló ti gba àlejò àwọn ọ̀tọ̀kùlú ìlú àti àwọn ènìyàn pàtàkì láwùjọ àwọn lọ́balọ́ba àwọn orí adé pẹ̀lú àwọn ọrùn ìlẹ̀kẹ̀ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà lára wọn láti rí gbajúmọ̀ àti àwọn òṣèré lóríṣiríṣi lára àwọn ènìyàn náà láti rí gómìnà ìpínlẹ̀ Sokoto Aliu Sokoto mínísítà fún ètò ọrọ̀ ajé Wálé Ẹ̀dùn mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná olóyè Adébáyọ̀ Adélabú pẹ̀lú àwọn amòfin lóríṣiríṣi olórí àti abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Ògùn Ọ̀túnba Gbẹ́ngà Daniel àti àwọn ènìyàn míì ayẹyẹ ọ̀hún ló kó àwọn orí adé ilẹ̀ Yorùbá sínú lára àwọn orí adé tó péjúpésẹ̀ síbi ìfinijoyè ọ̀hún láti rí Olúgbọ́n títí orílẹ̀ Ìgbọ́n ọba Francis Alao Olúwo títí ìlú Ìwó ọba Rasheed Àkànbí Tìmí títí ìlú Ẹdẹ ọba Muniru Lawan Ọlọ́fà títí ìlú Ọ̀fà ọba Muftau Gbàdàmọ́sí Elérúwà títí ìlú Èrúwà ọba Adégbọlá Aṣẹ́yìn títí ìlú Ìṣẹ́yìn àti àwọn orí adé míì ni wọ́n péjúpésẹ̀ síbi ètò náà
ìwé ìròyìn punch ló punch ẹ̀ ẹ lè mú kẹ̀yẹ́wò níbẹ̀. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò múso. ìyẹn ni wípé ọdún mà ti ń dùn abẹ́rẹ́kẹrẹ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ St Mary tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Niger àwọn ọmọ náà wọ́n mà ti gba òmìnira lánàá yìí ọpẹ́ ní fún àdániwáyé o ilé ẹ̀kọ́ St Mary Catholic Private Primary and Secondary School tí ó wà ní ìpínlẹ̀ Niger ní ìjọba ìbílẹ̀ Agra ni wọ́n sọ pé wọ́n mà ti jí àwọn ọmọ kan gbé tí ó sì jẹ́ wípé àwọn ọmọ wọn ni wọ́n ti gba òmìnira wọn lánàá yìí o àwọn akẹ́kọ̀ọ́ wọn tí wọ́n tó 115 students níye o ni wọ́n ní wọ́n ti gba àlàáfíà ìtúsílẹ̀ lánàá tó sì jẹ́ wípé àpapọ̀ gbogbo àwọn ọmọ eléyìí tí wọ́n ti rí gbà padà lọ́wọ́ àwọn kọlọ̀rọ̀ sí yìí wọ́n ní òun ni ó jẹ́ 265 students níye o gẹ́gẹ́ bí wọ́n ṣe jí wọn gbé ọ̀hún wọ́n ní ọjọ́ kọkànléní ogún oṣù kọkànlá ní ọdún 2025 tí a wà yìí ni àwọn agbébọn ni wọ́n ya wọ ilé ẹ̀kọ́ kan boarding school tí wọ́n sì jẹ́ pé wọ́n kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó 303 students àti àwọn olùkọ́ wọn tí wọ́n tó 12 wọ́n ní eléyìí gan ni ìjínigbé tó ti pọ̀ jù lọ nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní lẹ́yìn ìgbà wọn làwọn àwọn ẹlẹ́ṣọ́ aláàbò mọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní àwọn tó tó bíi 50 akẹ́kọ̀ọ́ ló jẹ́ pé nígbà tí wọ́n ń kó wọn lọ wọ́n láwọn kan mọ̀ sá mọ́ wọn lọ́wọ́ yún 50 students wọ́n ní wọ́n sá mọ́ wọn lọ́wọ́ o tó sì jẹ́ wípé àwọn 100 students ní ọjọ́ kẹjọ oṣù kejìlá tí a wà yìí wọ́n ní àwọn ẹlẹ́ṣọ́ aláàbò rí wọn gbà o ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí wọ́n tó 150 students wọ́n ní wọ́n mọ̀ ti gba àwọn náà padà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà wọ́n ní ìyẹn ò ní wípé àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wa ń ṣiṣẹ́ takuntakun o láti rí i wípé wọ́n dólẹ̀ mí àwọn ọmọ yìí wọ́n sì ti gbà á orin ọpẹ́ ló yàdáni wáyé o ìwé ìròyìn the Daily Post ló post ẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ St Mary Catholic Church tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Niger wọ́n ní àwọn ọmọ ọ̀hún ti gba òmìnira báyìí o ọpẹ́ ní fún oníṣẹ́ ńlá Daily Post ló post ẹ̀ síta ẹ̀ lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Guardian ní ìròyìn yìí tó jọ ìròyìn tó kà dákẹ́hùn ló ti jáde wá o ṣe bí ohun tó jọun báyìí la fi wé wọn èèpo ẹ̀pà ló jọ pósẹ̀ lérí orí aláàmù ló jọ orí alábàáwọn o ẹ wo orí alábàáwọn kẹwàá rán ọ̀pẹ ẹwẹ́nu ìsàlẹ̀ kẹwẹ́nu ògbìn gómìnà ìpínlẹ̀ Ògùn ó mà ti gbé òṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé bàbá kú ọmọ ṣe o pẹ̀lú eegun òtòlò àti ewé àtò tí bàbá fi ń to orílẹ̀-èdè Nàìjíríà lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ St Mary èyí tí wọ́n gba ìtúsílẹ̀ ní àná òde yìí nínú ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ alága fún àwọn gómìnà ilẹ̀ Yorùbá ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó fi léde ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn 150 níye àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ St Mary Catholic School Papiri ní ìpínlẹ̀ Niger ni wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí lákàtà àwọn ajínigbé nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ náà wọn ò farapa lábẹ́ bó ṣe lè wù kó mọ tí wọ́n sì ti padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn báyìí nínú ọ̀rọ̀ tí gómìnà náà tó fi síta ló ti ń gbé oríyìn àti oṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí bàbá ṣe ń fi eegun òtòlò tí bàbá fi ń to orílẹ̀-èdè Nàìjíríà ní pẹ̀lẹ́kùtù pẹ̀lú ọgbọ́n inú nínú ọ̀rọ̀ náà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti ṣe ìlérí wípé orílẹ̀-èdè Nàìjíríà àwọn yóò sọ orílẹ̀-èdè yìí bí igbá oko tí ohun gbogbo yóò sì máa lọ ní wẹ̀lẹ̀mù tí kò ní sí gbódòǹrósọ tàbí títà àpòrò gan gẹ́gẹ́ bó ṣe wé ìlú Abẹ́òkúta ni gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti fi àtẹ̀jáde náà léde láti gbé oríyìn fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣeun ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó májú ọ̀pọ̀ ènìyàn ní owó bí àwà ìwé ìròyìn The Guardian ló ká ìdè ìròyìn ọ̀hún jáde o
ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. Daily Post náà mo tún wà níbẹ̀ sì ni màá tún ti mú ìròyìn eléyìí o gbàgbó sọ́mà ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP lánàá o ní ìpínlẹ̀ Niger abẹ́rẹ́kẹrẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n mà ya kúrò nínú ẹgbẹ́ ọ̀hún lánàá ìpínlẹ̀ Niger àwọn ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Niger ni ó mà jẹ́ pé wọ́n fojú gan ni bí àwọn èèyàn ṣe ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lánàá o bí wọ́n ṣe ń gbáradì fún ètò ìdìbò ọdún 2027 yìí ètò ìdìbò gbogbogbò gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé ìròyìn Daily Post ṣe kọ o wọ́n ní ẹ wò ó látàrí ìpàdé kan tó wáyé ní òpin ọ̀sẹ̀ ní ìjọba ìbílẹ̀ Lápáì ní agbègbè ọ̀hún wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ sínú ń bí ní wọ́n bá kojú àwọn aládarí wo pé ẹ̀yin èèyàn kéèyàn ọ̀rọ̀ búkúbúkú ló máa ń sọ sáwọn aládarí wọn wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ yìí ni wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn aládarí wọn wípé ó yá kí ni nǹkan tẹ́ fi ń ṣèjọba lórí wa àní kí ni ipò aládarí yín kí ni oríṣiríṣi wọ́n ní ẹ máa ráwọn kùdìkùdìẹ tó wà nínú ẹgbẹ́ ọ̀hún ni ẹ̀yin ò túnú ilé yín ṣẹ́kẹ́ tó máa sọ̀rọ̀ ta ni o wọ́n ní wọ́n bá sì dọ̀rọ̀ yìí bolẹ̀ o nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún ìkan lára àwọn tó ya kúrò nínú ẹgbẹ́ ọ̀hún Abdullahi Jankara wọ́n ní òun náà bá sọ̀rọ̀ pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ó ní ẹ̀yin ò tí ì máa fura síra yín ni o ó yẹ ìyẹn ẹgbẹ́ òṣèlú PDP ẹ wò ó láti bí ìpàdé tí ẹ ṣe o ó ní ẹ wò ó débi ipò tí ẹ ti fi àwọn ìgbìmọ̀ tẹ́tí fi wọ́n tẹ́tí ṣe ètò ìdìbò ó ní èyí náà ẹ̀ tún wá wò oríṣiríṣi inú ń bí a ṣe rí a ti bá ìjákulẹ̀ tó ti pọ̀ pàdé láti ọwọ́ ẹ̀yin aládarí yìí níbẹ̀ ló ti sọ̀rọ̀ ó ní ẹ̀yin aládarí yìí you are a fair leadership ó ní ẹ̀wọ̀ ẹ̀mọ̀ tí jáwákulà gan-an ni ó ní gbogbo ìlérí tí ẹ ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òun àdá ó ní àárín nǹkan kan ó ní a ti fìpè síta a ti ránṣẹ́ o ó ní síbẹ̀síbẹ̀ ẹ máa kọ́ tí ikún síwá ẹ̀ tí ẹ gbọ́ wá o ó ní ẹ fi wá sílẹ̀ wípé ẹ wò ó a kàn wà bí aláìsí nínú ẹgbẹ́ òṣèlú PDP ni o àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún Tinubu ni wọ́n máa sọ̀rọ̀ wọ́n sì ń sọ búkúbúkú jáde nígboro ayé o sáwọn aládarí wọn nínú ẹgbẹ́ ọ̀hún wọ́n ní ẹ wò ó kò sí ohun tí wọ́n ń pè ní accountability ní ìpínlẹ̀ àti láwọn ẹlẹ́kùnjẹkùn wọ́n ní àwọn aládarí yìí wọ́n máa ń fọwọ́ yẹpẹrẹ mú àwọn oníṣe ni wọ́n sì rú àwọn sẹ́yìn káàkiri o wọ́n ní ẹ wò ó ṣẹ́rí òòtàbọ̀ ọ̀bá lè gbèmí ni àní ọ̀ṣẹ́ mi bó ti bá mi fi mí lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí nǹkan tó yíwọ́ àwọn kò nínú ẹgbẹ́ òṣèlú PDP pé kí ni àbọ̀ àti ẹ̀ ó ti sú wa eléyìí tẹ́ ẹ ń lò wá ń lòkúlò bí omi òjò òun ó ti tó wọ́n ní ẹ wá sọ ẹgbẹ́ yìí di okòwò bàbá yín ẹ wá ń lò ó ẹ sọ di family business ẹ wá fi ṣe ọrọ̀ ajé kò wá sẹ́nì kankan tó lè jẹ àǹfààní rẹ̀ àfẹ̀yìntẹ́ ti wà ń bẹ̀ náà wọ́n ní ẹ wá pa á fún wa ẹ wá pa á fún wa ẹ wá pa á fún wa ẹ wo àwa àti jájájájá àti wà lájà báyìí àti ẹ̀gbọ́pọ̀ àgbọ́pọ̀ mọ́ o àwọn èèyàn kú ò nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Niger wọ́n sì ní ẹ wo ọ̀rọ̀ wọ́n sọ ọ̀pọ̀ búkúbúkú pé ẹ̀yin aládarí tó aládarí ṣe iná ló já máa kó nínú ẹgbẹ́ òṣèlú yìí ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta ẹlòmùkẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti kéde sí ìgboro ayé wípé àwọn ti fi páńpẹ́ ọba mú arákùnrin kan tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ dídojú ìbọn kọ àwọn ọlọ́pàá tó wà ní ojú òpópónà ní ìlú Ondo tẹ́ bá gbàgbé tẹ́ bá sì gbàgbé kí n rán yín létí lánàá ni mo mọ wá sétí ìgbọ́yín níbi ìwé ìròyìn wípé àwọn adìhámọ́ra wọ́n kọjú ìbọn dá àwọn ọlọ́pàá kan tí wọ́n wà ní ojú òpópónà ní ìlú Ọ̀wọ̀ ní ìpele ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo àwọn ọlọ́pàá yìí ni wọ́n ń ṣiṣẹ́ ìríjú wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n yàn láàyò láti ṣàbòbò àwọn awakọ̀ tí wọ́n ń kọjá ní ojú òpópónà márosẹ̀ ní nǹkan bíi aago 8 alẹ́ ní àwọn adìhámọ́ra yìí tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó sùn wọ́n ni wọ́n gun máṣíìnì alùpùpù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ṣàdédé tí wọ́n débi tí àwọn ọlọ́pàá yìí wà ni wọ́n kọjú ìbọn dà wọ́n ìró ìbọn ń dún kùkùkẹ̀kẹ̀ lákọlábo ṣùgbọ́n àwọn ọlọ́pàá méjì ni wọ́n fara gba ọta ìbọn yánnayànna nígbà tí arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Táíwò òun náà tún fi ara gba ọta ìbọn
láti ìgbà náà ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn láti fi páńpẹ́ ọba mú wọn o. nínú ọ̀rọ̀ tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tó fi léde, ìyẹn ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Jímọ̀, ló jẹ́ kó di mímọ̀ wípé mo láyọ̀ àti àǹfààní láti kẹ́gbàǹjarì sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa wípé a ti mú arákùnrin kan tó lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ dídojú ìbọn kọ àwọn ọlọ́pàá. arákùnrin ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Nwabeli gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. wọ́n ti gbá a mọ́ gbàgà báyìí, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ láti fi páńpẹ́ ọba mú àwọn yòókù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi ọ̀hún. ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí. ìgbà tá a bá padà dé a ó máa sún sápá iwájú ẹ̀kú kalẹ̀. agbára ìràpadà ńlá, agbára ńlá ìràpadà. Ìpàgọ́ Deeper Life 2025 ó máa lárinrin. Òkìtì títa iṣẹ́ ọ̀bọ ni kò múnira lọ́wọ́ rárá. Ètò ìpàgọ́ fúnjọ Deeper Life bárakú ló jẹ́. 50 ọdún rèé 1975 tí Deeper Life ti ń ṣe pàgọ́ bọ̀. Tọdún yìí the Great Redemption Power Retreat is going to be grand, golden, glorious, great and grandeur. Wednesday December 24 ló bẹ̀rẹ̀, Sunday December 28 ló parí. Ojúkò méjì là ń lò ní Kájọlà àtiwájọ́ wà. Ilé ìjọsìn Deeper Life Bible Church láfihàn àpáta Elépé òkè o. Àtòkè Àká nílùú Ìgànná, olùṣọ́ àgùntàn Ṣọlá Abíóyè lolùgbàlejò. Iṣẹ́ ìránṣẹ́ àràgbá yamuyamu ń dúró de gbogbo akópa láti pàṣẹ olùṣọ́ àgùntàn àgbà tó dá Deeper Life wúlẹ̀. Pásítọ̀ W. Kúmúyì àtàwọn àṣàyàn àrà ọ̀tọ̀ ránṣẹ́ Ọlọ́run míì. Ọ̀fẹ́ ni ibùgbé fẹ́ni tó fẹ́ sùn nílé ìpàgọ́, ọ̀fẹ́ sì ló ń jẹ. December 24 to December 28 ìpàgọ́ Deeper Life ó mìíràn gidi. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. ìròyìn wa kò tán síbẹ̀ o, bó sì ń sún sápá iwájú. ẹ káàbọ̀ padà òun náà ní ẹ̀yin náà ẹgbẹ́ ìpolówó yín wá síkànnì SIP 89.1 FM. ẹjẹ́ àbáyín bẹnu ajélù àwọn ọjà tó ń ṣe tíkọ́tíkọ́ ńlẹ̀ tí ò lọ́hùn ẹ̀yìn ẹgbẹ́ wá. ẹjẹ́ àbáyín bẹnu ajélù nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí wà o, níbi tí Yari tó ti ń sọ̀rọ̀ ó ní àkókò rèé o láti san padà, it is payback time. ó ní àkókò rèé fún gbogbo àwọn apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà láti gbárùkù ti ààrẹ Tinubu kó bá lè lọ lẹ́ẹ̀kan sí. ẹni tí ó ti gbà kan jẹ́ alága fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè wa Nàìjíríà, Sẹ́nitọ́ Abdulaziz Yari ló mà ti sọ wípé àwọn apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ó ní wọ́n gbọ́dọ̀ kí ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn níbi àtúndì ìbò ọdún 2027. Yari ló sọ ìpè ọ̀hún ló sì sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ayẹyẹ ìfinijóyè ọba lóyin ti ilẹ̀ Yorùbá láti ọ̀dọ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Akeem Ọ̀wọ́adé ní ọjọ́ àìkú àná nílùú Ọ̀yọ́. gẹ́gẹ́ bí àwọn oníròyìn ṣe sọ o, wọ́n ní ọmọ ààrẹ Tinubu ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu wọ́n ní ti ṣe ọmọ ààrẹ, wọ́n lòun náà má wà lára àwọn tó fi joyè lánàá ọ̀hún. ọ̀kan lọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n ní wọ́n fi òun náà jẹ o níbi ètò ọ̀hún náà ní Yari ti ń sọ̀rọ̀. ó ní ààrẹ Bọ́lá Tinubu ló mà jẹ́ irinṣẹ́ sí àṣeyọrí àti sí jíjáwé olúborí tí ààrẹ àná olóògbé ààrẹ Muhammadu Buhari bí ó ṣe jáwé olúborí ní ọdún 2019. ó ní òun ló sì ṣílẹ̀kùn fún odidi sáà méjì tí ó lò ní ìṣèjọba. gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ọ̀rọ̀ ọ̀hún hàn gàdàgbà wípé àwọn apá gúúsù ìlà oòrùn wáyé, ó ní ǹjẹ́ mọ̀ wípé wọ́n dúró digbá ni o lẹ́yìn àwọn apá àríwá ń gbà wọn gẹ́gẹ́ lẹ́yìn tí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ wà o. ó ní ṣùgbọ́n àkọ́kọ́ rèé tó yẹ kí ẹ̀yin apá àríwá náà ẹ gbárùkù ti ààrẹ Tinubu o, kí gbogbo ẹ lè rí bó ṣe yẹ kó rí. àkókò tẹ́lẹ̀ fi san oore gan rèé. ó ní ààrẹ Bọ́lá Tinubu ló ti mú ìlérí rẹ̀ ṣẹ
fún ẹni tí í ṣe ààrẹ àná olóògbé Buhari. Ó ní ẹ wò ó mọ̀ jáde fún un ní ọdún 2019. Ó ní pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àánú, ǹjẹ́ yín mọ̀ pé ààrẹ àná tó ti dolóògbé ó jáwé olúborí o. Ó ní bẹ́ẹ̀ gángan ló yẹ kẹ́ gbárùkù ti ààrẹ Bọ́lá Tinubu o níbi àtúndì ìbò ọdún 2027. Ó ní ẹ̀yìn apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà o pẹ̀lú ògo Ọlọ́run ààrẹ ó wọlé second term. Ó ní ẹgbẹ́rùkù tí nígbà tí ẹni tí ó jáde láti apá ọ̀dọ̀ yín náà wà lóróyè, àwọn apá ilẹ̀ Yorùbá gbogbo wọn ló túyáyá tí wọ́n túyàyà tí wọ́n sì gbárùkù tí ọwọ́ ti dójú ẹ̀ báyìí o. ẹ̀yin náà ẹ gbárùkù tí àkókò tẹ́lẹ̀ sanre ní àkókò tẹ́lẹ̀ sanjọ́rẹ̀ àkókò tẹ́jọmọ tó mọ̀ọ́rẹ́ tó sì mọ̀ wípé ẹ mọ̀ọ́rẹ́ kódà ẹ ń ṣe sámúrà o abáramọ̀ọ́rẹ́ jẹ. wọ́n ní ẹ jáde o ẹ tẹ̀ sójú ẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu ní ọdún 2027. Yari ló sọ̀rọ̀ ọ̀hún lédè ìwé ìròyìn Vanguard ló fà á sí tẹ̀lọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí ló ti jáde wá o tó sì ń fi ìrètí ọ̀tun ṣe ti kérétikèrè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ lọ fọkàn balẹ̀ ètò ààbò ní orílẹ̀-èdè yìí yóò dúró déédéé a ó sì wà ní àlàáfíà o. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá jẹ́ kó di mímọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ètò tó ń lọ ní ìlú Èkó tó ní ṣe pẹ̀lú ẹ̀dùn Ọ̀yọ́. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti fi ìrètí ọ̀tun ṣetí àti láti jẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ wípé bí àwọn agbésùmọ̀mí àwọn báńdíìtì àti àwọn adìhámọ́ra míì tí wọ́n ṣe ń da omi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà rú yóò di ohun àfìsẹ́yìn tí egun fi sọ tí ohun gbogbo yóò ṣe padà lọ ní pẹ̀lẹ́kùtù tí afẹ́fẹ́ àláfíà ó sì máa fẹ́ ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ sọ̀rọ̀ yìí ní ìlú Èkó lánàá níbi ètò kan tó ní ṣe pẹ̀lú ọdún àṣà àti ìṣẹ̀ṣe èyí tó ní ṣe pẹ̀lú ọdún Ẹ̀yọ̀. nínú ọ̀rọ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ó wá fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde o wípé kí àwọn ènìyàn kí wọ́n dẹ́kun à ń lo oògùn olóró tàbí mímu ọtí fìdígbògi fúnagàù tọ́ní ní alẹ́ àti àwọn oríṣiríṣi àwọn ọtí míì tó lè jẹ́ kí ènìyàn sì wà wù. nínú ọ̀rọ̀ tí ààrẹ fi léde ààrẹ sọ wípé inú mi dùn púpọ̀ láti padà wálé àti láti wà níbi ọdún Ẹ̀yọ̀ àti láti jẹ́ kí ẹ mọ̀ wípé o inú dùn àti ìdùnnú òun ni mo fi wà níbí yìí. bẹ́ẹ̀ ni mò ń fi ìrètí ọ̀tun ṣe ti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí yóò máa lọ síwájú ni kò ní rẹ̀yìn o. bẹ́ẹ̀ ni ká wà nínú ìfẹ́ ká wà nínú ìṣọ̀kan ká sì wà nínú àlàáfíà gẹ́gẹ́ bí ààrẹ ṣe wí. ààrẹ fi èdè ìbò wọ́n fi sọ o wọ́n sọ wípé you should stay in peace, rejoice in peace, dance in peace, no alcohol, no danger to anybody life. Everybody is member of this great family. gẹ́gẹ́ bí ààrẹ ṣe fi òyìnbó ọ̀hún tí òyìnbó ń bọ́ lákọlábo. ìwé ìròyìn The Nation lódì yìí ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. àwọn ọkùnrin mẹ́rin kan tí wọ́n yin báńgà ní ìpínlẹ̀ Imo lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti bá o. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ní ọwọ́ wọn ti bá àwọn ọkùnrin mẹ́rin kan eléyìí tó jẹ́ pé àwọn máa ti bẹ̀rẹ̀ ọdún kérésì wọ́n bá yin báńgà wọ́n bá yan ànábì ìsẹ́rẹ̀rẹ̀ iná ọlọ́run kì í jóyàn bó bá jóyàn afẹ́rẹ́gẹ́. wọ́n ní gbogbo àwọn náyè gbogbo ẹ̀ ló máa ń yí tí wọ́n sì ń ṣe yàlàyòlò ní ìpínlẹ̀ Imo. wọ́n ní ibẹ̀ gan-an ni ọwọ́ àwọn ọlọ́pàá ti bá wọn ṣíkò. ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ṣèkìlọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá tó yin èmi ní báńgà tó yin gbogbo ẹ̀ wọ́n ní wọ́n mú o yóò sì fi ojú winá òfin. gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Henry Okoye ló sọ ọ̀rọ̀ wọn di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní alẹ́ àná ọjọ́ àìkú. wọ́n ní àwọn afurasí tí wọ́n mú ọ̀hún òun náà ni Victor Amadi ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n àti Moses Okoro ẹni ọdún mọ́kànléníọgbọ̀n àti Ebuka Onye ẹni ọdún méjìdínlọ́gbọ̀n.
pẹ̀lú Isaac Amadi ẹni ọdún 23 wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún wọ́n ní ọwọ́ ti bà wọ́n o nígbà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ kiri o tí wọ́n lọ sọ́tún lọ sósì wọ́n ní wọ́n bá rí àwọn ọmọ yìí wọ́n bá yin ànábì ìṣẹ́lẹ̀ rẹ̀ wọ́n yin báńgà wọ́n yin gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n ní ṣíkò wọ́n mọ̀ ti sọ̀rọ̀ àǹdí ibi tí wọ́n wà gẹ́gẹ́ bí Okoye ṣe sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó ọgbọ́n àtinúdá tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó jáde tí wọ́n lò ló jẹ́ kí wọ́n rí wọn mú o wọ́n ní àwọn eléyìí máa yin báńgà tólé ni wọ́n sì ń yìn wọ́n ní wọ́n sì ti sọ síta o wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá bà yóò fi ojú winá òfin nínú eléyìí wọ́n nítorí wípé báńgà yìí wọ́n mà ti fòpin sí i fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún àwọn òbí àwọn oníṣòwò wọ́n ní ẹ bá wọn ọmọ yín sọ̀rọ̀ kí wọ́n má ṣe yin báńgà yìnyínkúyìn lásìkò ọdún yìí wọ́n ní kò ń ṣe pé fún nǹkan mi o ṣùgbọ́n fún ààbò àti àlàáfíà kábà lè ní àlàáfíà pípé lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá máa sọ̀rọ̀ wọ́n ní àwọn wà fún ìfarajì àti ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn wọ́n wá kí gbogbo àwọn ènìyàn wọ́n ní àkó ọdún yìí o ọdún yìí yóò yàbò gbọ́ngàn tí ń jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n tún ṣèkìlọ̀ wípé kí ọlọ́mọ bá mọ ẹ sọ̀rọ̀ wọ́n ní báńgà yíyìn is prohibited lábẹ́ òfin o wípé ẹnikẹ́ni tí wọ́n bá mú tó bá ń wúrú wà kíwà báwo ẹ wò yóò mọ̀ lọ sunkún símú ní àgọ́ ọlọ́pàá ìwé ìròyìn Punch ló pọ̀ṣẹ̀ síta ẹlọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. dúró dè mí nínú ìwé ìròyìn Punch tó kà dákẹ́hùn ẹ̀bù ìfọpo Dangote ló ti jẹ́ kó di mímọ̀ yìí pé òní ni kò ní dọ̀la o lónìí ọjọ́ ajé ni àwọn ilé epo ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ta epo wọn ní $139 ó tún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin $739 per litre gẹ́gẹ́ bí ẹ̀bù ìfọpo Dangote gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde ẹ̀bù ìfọpo Dangote ní ó ti bẹ̀rẹ̀ sí ní ta jálá epo kan ní ẹgbẹ̀rin náírà gẹ́gẹ́ bí ẹ̀bù ìfọpo Dangote náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde èyí tí ìrètí àti ìdánilójú sì wà wípé lónìí ọjọ́ ajé ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2025 àwọn alágbàtà epo àti àwọn ilé epo káàkiri kọ̀rọ̀kọ́ńdò orílẹ̀-èdè Nàìjíríà ní ìrètí wà wípé àwọn náà yóò gùn lé ìgbésẹ̀ náà láti máa ta epo ní iye tí yóò dẹ àwọn ará ìlú lọ́rùn ìyẹn ní ó dín díẹ̀ ní ẹgbẹ̀rin náírà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú ọ̀rọ̀ kan tí wọ́n fi léde ní ẹ̀bù ìfọpo Dangote ló ti jẹ́ kó di mímọ̀ wípé ó lé ní 2,000 ilé epo MRS tí wọ́n ti gba epo lọ́pọ̀ kú ọ̀yọ̀kú èyí tí ìrètí sì wà wípé wọ́n ó dín owó epo náà kù gẹ́gẹ́ bó ṣe wí nínú ọ̀rọ̀ tí ẹ̀bù ìfọpo Dangote tó fi léde ó gbé oṣù bàràbàǹdẹ̀ fún gbogbo àwọn alágbàtà epo àti ilé epo tó ti ń ta epo náà ní iye tí mo kà sókè wọn bẹ́ẹ̀ ni ó ń rọ àwọn ilé epo tí wọn ò tí ì máa tà á bẹ́ẹ̀ ó ní ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó bọ̀ padà sípò kí a sì mú ohun gbogbo dẹ̀rùn fún àwọn ará ìlú gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde ìwé ìròyìn Punch ló ti síta o ẹ̀yin náà ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà o níbi tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní the Center for Leadership Legacy International wọ́n ní wọ́n mà ti sọ̀rọ̀ wípé bí ààrẹ ṣe dákẹ́ o tí ààrẹ sì fọwọ́ lọ́rán lórí ẹ̀sùn tí wọ́n fi kan Túnjí Òjó wọ́n ní ẹ wo ọ̀rọ̀ ọ̀hún yóò mà jẹ́ kí wọ́n máa fi ọwọ́ yẹpẹrẹ mú ìjọba ní ìkọ̀mọ̀bùyì kún ìjọba àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní the Center for Leadership Legacy International Center LLI wọ́n ní wọ́n mà tún ti rọ ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní bàbá lórí ọ̀rọ̀ kan o eléyìí tí wọ́n fi kan Olúbùnmi Túnjí Òjó lórí ọ̀rọ̀ kan tó jàròyìn tí wọ́n sọ wípé ayédèrú ìwé ẹ̀rí ló lò wọ́n ní tí ó sì jẹ́ wípé àwọn èèyàn máa ń sọ ní ọmọ tí gbalẹ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún ni ààrẹ o
bẹ́ẹ̀ ṣe dákẹ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí kò máa dáa. àwọn ẹgbẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní ọjọ́ àìkú níbẹ̀ wọ́n ti ń ké sí ààrẹ Bọ́lá Tinubu. wọ́n ní kí ààrẹ ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan arábìnrin ọ̀hún ìyún mínísítà fún ohun àlùmọ́ọ́nì inú ilé Olúbùnmi Túnjí Òjó. wọ́n ní lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ayédèrú ìwé ẹ̀rí ló gbé dání. wọ́n ní ó ẹ̀yẹ́ wò ẹ ṣiṣẹ́ ìwádìí lórí rẹ̀. wọ́n ní pàápàá jùlọ lórí awuyewuyewuye tó wà lórí ọ̀rọ̀ ọ̀hún. nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù láti ọwọ́ agbẹnusọ wọn Davis Isaiah Ìjẹ̀lẹ̀ ló sọ̀rọ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ búkúbúkú nígboro ayé. wọ́n ní ẹ wò ó àtúntún yín pé ẹ ṣiṣẹ́ ìwádìí lórí ayédèrú sábúkẹ́ eléyìí tí wọ́n ní mínísítà náà ń lò. wọ́n ní ṣùgbọ́n àwọn tí ń retí kí wọ́n ṣiṣẹ́ ìwádìí. wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ níṣẹ́ ni ìjọba máa fọwọ́ lẹ́rọ̀ tí ìjọba sì ń wò. wọ́n ní eléyìí ò buyì kún ìjọba ǹjẹ́ ẹ mọ̀ pé yóò jẹ́ kí àwọn èèyàn gan máa sọ ìgbàgbọ́ wọn nù nínú ìjọba. wọ́n ní ẹ ṣiṣẹ́ ìwádìí lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn bẹ̀rẹ̀ látòrí wàhẹ́ẹ̀kì. wọ́n ní oríṣiríṣiríṣi bọ̀ ni wọ́n fi kàn mínísítà ọ̀hún. wọ́n ní mínísítà ọ̀hún wíṣẹ́ ni wọ́n ní kò ní ìwé ẹ̀rí. wọ́n ní ayédèrú sábúkẹ́ ní kọ́láwọ́ kí àwọn ẹgbẹ́ ọ̀hún wá ti sọ̀rọ̀ wọ́n ti ké sí ààrẹ. wọ́n ní ààrẹ à ń gbèyàn á sì tuntun yín pé bẹ́ẹ̀ ṣe fọwọ́ lẹ́rọ̀ lórí ọ̀rọ̀ yìí ọmọ dáa ẹ ti ṣe ìwádìí lórí ẹ̀ kí ìgbàgbọ́ àwọn aráàlú kó túbọ̀ jinlẹ̀ nínú yín sí ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta ẹ lọ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ọ̀rọ̀ tó bá ṣojú ẹni kì í kọsẹ̀ létí ẹni ìdí rèé tí Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ tó fi jẹ́ kó di mímọ̀ ṣé ti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ẹ̀yà Yorùbá wípé èmi nìkan ni mo ní àṣẹ láti fi ènìyàn jẹ oyè ní ilẹ̀ Yorùbá tí oyè ọ̀hún tí yóò sì gbé orúkọ Yorùbá rù gẹ́gẹ́ bí Aláàfin gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. ìwé ìròyìn Nigeria Tribune ló ti ìròyìn náà jáde. Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ aláìlúwà ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adékìnní ló ti jẹ́ kó di mímọ̀ wípé àpèrè Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ kì í ṣe àpèrè yẹ̀bùyẹ̀bù bẹ́ẹ̀ ni ìpẹ̀kun oyè ní ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí orí adé náà gẹ́gẹ́ bó ṣe wí. Aláàfin sọ̀rọ̀ yìí níbi ètò ìfi oyè dánilọ́yẹ̀ ńlá tí ó fi dá sẹ́nitọ̀ Abdulrasheed Yari gẹ́gẹ́ bí ọba lóyin títí ilẹ̀ Yorùbá àti agbẹjọ́rò Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí ọ̀kan lọ́mọ títí ilẹ̀ Yorùbá lánàá ọjọ́ àìkú ní ààfin títí ìlú Ọ̀yọ́. ọba Ọ̀wọ́adé ó ṣe àtẹnumọ́ rẹ̀ wípé kì í ṣe wípé àákàn fi oyè dá àwọn ènìyàn ìlú lọ́lá ṣùgbọ́n àwọn tó ṣiṣẹ́ ṣèlú àwọn tó ní ìfarakínra pẹ̀lú àwọn ènìyàn àwọn tó ní ìmọ̀lára ọmọ ènìyàn tó jẹ́ wípé wọ́n ní ìfarajìn fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá la fi oyè náà dá lọ́lá. nínú ọ̀rọ̀ Aláàfin tẹ̀síwájú wípé ìlú Ọ̀yọ́ àti àpèrè Aláàfin ó jẹ́ ìpẹ̀kun oyè láti àtayébáyé ṣáájú àwọn òyìnbó ní àpèrè Aláàfin ló ti fẹsẹ̀ rinlẹ̀ ní ilẹ̀ Yorùbá. fún ìdí èyí Aláàfin nìkan ló ní àṣẹ láti fi ènìyàn jẹ oyè tí yóò sì gbé orúkọ Yorùbá rù gẹ́gẹ́ bí orí adé náà gẹ́gẹ́ bó ṣe wí ìwé ìròyìn Nigeria Tribune ló ti ìròyìn náà jáde ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. kí Ọlọ́run kó kúkú ṣàánú wa ní iná kan ló máa jó ní ilé kan ní ìpínlẹ̀ Abia tó sì sọ àwọn mọ̀lẹ́bí ọ̀hún jẹ́ aláìnílé lórí ìṣẹ̀lẹ̀ iná kan ló ṣẹlẹ̀ níbi tí àwọn ọmọ kan nínú ilé kan tí wọ́n ti tan kándù. wọ́n ní kándù ọ̀hún ni wọ́n tàn tó sì fà á tí gbogbo ilé tí ó fi jóná ní ìpínlẹ̀ Abia. àwọn lọ́kọ-láya kan ọ̀gbẹ́ni Mr and Mrs Godwin Nwosu ni wọ́n ní pẹ̀lú àwọn ọmọ wọn mẹ́rin ni wọ́n ti di aláìnílé lórí ní Agbama Housing Estate tí ó wà ní Umuahia. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ó ṣẹlẹ̀ nígbà tí àwọn ọmọ mẹ́rin yìí tí wọ́n sùn lọ́wọ́ tí wọ́n sì tan kándù láti fi ka ìwé wọn nígbà tí wọ́n ń pè fún ìrànlọ́wọ́ àwọn tọkọtaya ọ̀hún. Nwosu ni wọ́n ní gbogbo ohun tí àwọn ti fọjọ́ ayé àwọn kó jọ ní nọ́mà ti jó báyìí tí wọ́n sì ń kábàámọ̀ wípé ẹ wò ó kò tiẹ̀ ṣe ohunkóhun kù fún àwọn. ìyáàfin Nwosu eléyìí tó ń sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú ó ní àwọn ọmọ ni wọ́n tan kándù
ọ̀hún láti fi ka ìwé tó sì sọ wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà gan ṣẹlẹ̀ àwọn tọkọtaya ọ̀hún wọn ò sí nínú ilé o nígbà tí wọ́n ń ṣàlàyé wípé kándù ọ̀hún ni àwọn rà fún wọn láti kàwé ní ìgbáradì fún ìdánwò NCE tí wọ́n ní wọ́n fẹ́ ṣe o wọ́n ní lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ò sí iná ní agbègbè àgbámọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọkọ ọ̀gbẹ́ni Godwin Nwosu ẹni tí ó jẹ́ awakọ̀ márúwá ní Umaya ni ó mọ̀ ti fi gbé ta ó ní kò sí nǹkan kan gbogbo ohun tóun ti fojú ayé òun kó jọ ó ní ọdún 2025 gbogbo ẹ̀ sì parẹ́ pia ó ní ẹ wò ó gbogbo ẹ̀ di eérú ni ò tí ò sí ohun kan tóun mú jáde ó wá sọ̀rọ̀ balẹ̀lé tó ń sunkún lójú tòrótòró ó ní ẹ wò ó òun ti di alẹ́ nílé lórí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí òun o torí pé iná ọ̀hún ó jó gbogbo ilé pátá láì ṣe ohunkóhun kùn wọ́n ní ẹ wò ó àwọn àti ìyàwó àwọn ò mà sí nílé nígbà tí ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìṣẹ̀lẹ̀ náà ọ̀hún kò pa àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn ní o ìṣe ni àwọn ọkọ àtìyàwó ọ̀hún náà wá ń rawọ́ ẹ̀bẹ̀ wípé ẹ dákun ẹni tó bá ní ilé ta tiẹ̀ lè gbé fún ìgbà díẹ̀ àbí owó tí ẹ lè fi ràn wá lọ́wọ́ ẹ fún wa o gbogbo ẹ̀yin ará Abíọ́lá ń bẹ̀ tí wọ́n sì sọ̀rọ̀ ọ̀hún síta kí Ọlọ́run má jẹ́ kí iná kójó nǹkan ní wa ìwé ìròyìn Daily Post ló pòstẹ̀ síta ẹlọ́mùkẹ́sẹ̀rí ẹ̀ níbẹ̀. jẹ́ kí n mú eléyìí wá ní belenja o àwọn àjọ tó ń rí sí eré ìdárayá ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé bọ́ọ̀lù àti ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ yìí tó máa ń wáyé ní ọdún méjì wọ́n ti sún sí ọdún mẹ́rin báyìí lẹ́yìn èyí tí yóò wáyé lọ́dún 2028 gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti kéde sí ìgboro ayé báyìí wípé eré bọ́ọ̀lù àti ìdíje yìí tó máa ń wáyé ní ọdún méjì tẹ́lẹ̀ ṣáájú yóò máa wáyé ní ọdún mẹ́rin báyìí gẹ́gẹ́ bí ààrẹ káàfù gẹ́gẹ́ bó ṣe fi léde ìyẹn Patrice ó kéde ọ̀rọ̀ náà ní ọjọ́ àbámẹ́ta 20 oṣù kejìlá ọdún 2025 ní orílẹ̀-èdè Morocco tí ìdíje tí yóò ti wáyé ààrẹ náà ó jẹ́ kó di mímọ̀ wípé láti fi àwọn àtò kan kalẹ̀ àti àwọn nǹkan míì kí ohun gbogbo kó lè lọ bó ṣe tó àti bó ṣe yẹ ní ìgbésẹ̀ yìí yóò fi wáyé ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. jáde súnmọ́ àwọn aráalé. ní báyìí a ti ṣí ojú òpó ìkànnì wa kalẹ̀ fún èèyàn aráalé nítorí a ní iṣẹ́ kan tí a fẹ́ jẹ́ lẹ́yìn ìròyìn wa níbí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ẹ fi dá sí òun náà ní 070477064 070477064 ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí ojú òpó ayélujára CPFM òkè o tàbí kẹ́ ẹ fi ṣọwọ́ sí ojú òpó ayélujára abẹ́rẹ́kiri 070477064 070477064. Hello. ẹ káàárọ̀ ẹ ojúmọ́ o. Ẹ káàárọ̀. orúkọ yín ló wọlé tí ń pè wá. Àfa olówó ààrẹ láti ilé ìlérò. yes Akí pẹ́jẹ́jì wa pẹ̀lú akitiyan tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ ilé pípé. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé nígbà táwọn afẹ́ra ipò yẹn ní 9+ amọ̀bí tó ń dé ní ìsinmi ẹ̀rọ gbèdé ìta ẹ̀kọ́ báyìí ẹ̀dá kan bá a ṣiṣẹ́ lórí rẹ̀. èèlò lẹ́yìn rẹ̀ pọ̀ ń lò yín. À ń ṣe rà ní 850 àbá lọ́wọ́ báyìí 850 náà ta fún wa. 850. Bẹ́ẹ̀ni. ó dà yóò wálẹ̀ sí i ṣẹ́gbọ́ 070477064 070. agbára ìràpadà ńlá agbára ńlá ìràpadà. ìpàgọ́ Deeper Life 2025 ó máa lárinrin. òkìtì títa iṣẹ́ ọ̀bọ ni kò múnira lọ́wọ́ rárá ètò ìpàgọ́ fúnjọ Deeper Life bárakú ló jẹ́ àádọ́ta ọdún rèé 1975 tí Deeper Life ti ń ṣe pàgọ́ bọ̀ tọdún yìí the Great Redemption Power Retreat is going to be grand golden glorious great and grandeur Wednesday December 24 ló bẹ̀rẹ̀ Sunday December 28 ló parí ojúkò méjì láńlò ní kájọlá àtiwájọ wà ilé ìjọsìn Deeper Life Bible Church láfihàn àpáta elépè òkè o àtòkè àká nílùú Ìgànná olùṣọ́ àgùntàn Ṣọlá Abíọ́yè lólùgbàlà
gbàlejò iṣẹ́ ìránṣẹ́ àràgbá yamuyamu ń dúró de gbogbo akópa láti pàṣẹ olùṣọ́ àgùntàn àgbà tó dá Deeper Life wúlẹ̀ pásítọ̀ W Kúmúyì àtàwọn àṣàyàn àrà ọ̀tọ̀ ránṣẹ́ ọlọ́run míì ọ̀fẹ́ ni ibùgbé fẹ́ni tó fẹ́ sùn nílẹ̀ ìpàgọ́ ọ̀fẹ́ sì ló ń jẹ December 24 to December 28 ìpàgọ́ Deeper Life ó mìíràn gèdè. Hello, ẹ káàárọ̀. Joseph Abáṣẹ́ni sọ ní ìlú Ẹlẹ́kọ̀ọ́kẹ́. Ẹ dúpẹ́ púpọ̀ fún àwọn ọmọ tí wọ́n ti padà yẹn. Nítorí tọ́ba máa ń lé bẹ́ẹ̀ yóò dáa. Ẹ mọ̀ pé Nàìjíríà wà yẹn. Ó fẹ́ dàlú tẹ́ pátápátá. Ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ti ṣe àyè yìí sílẹ̀ fún pé àwọn ọmọ yẹn kan padà. Inú wa ti dùn púpọ̀. Tọ́ba máa ń lé bẹ́ẹ̀. A máa dúpẹ́ fún president wa Tinubu kó tètè ṣe síwájú àwa yòókù náà á tó wà lẹ́yìn ẹ̀ ṣe ń tẹ́sẹ̀ dá sí i. 07047 7064 07047 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello ẹ káàárọ̀ o. Hello ẹ káàárọ̀ ẹ pé tó. Ọlọ́run ló ṣètò orúkọ yín. Ilé-iṣẹ́ sí pẹ̀fẹ̀ mọ̀ níbàjẹ́ o. àmín o. Orúkọ mi ni Saheed Rẹ́díọ́nìkì láti Ṣakí. À ń gbọ́ yín sà. Nípa ọ̀rọ̀ ọ̀nà tó ṣẹlẹ̀ láti ẹ dákun gbogbo àwa tá a bá ń fẹ́ kándù ká máa wá nǹkan tó bá jẹ́ pé bí irin tá a gbé lé lórí wọ́n máa súnmọ́ kọ́tì ẹlòmíràn tẹ̀ mọ́ sí tó kọ ẹ̀. Gbogbo nǹkan yẹn ní máa ń fa sábàbí kí ni wọ́n máa jó ẹ dákun àsìkò ẹ̀rù láti wáyé ká sọ sí o. Òun ni wọ́n oníjó náà orúkọ mi Saheed Rẹ́díọ́nìkì láti Ṣakí. Ẹ ṣé o. A ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká rọra bọmìlá díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé a ó sún sápá iwájú ẹ kú kalẹ̀. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáré ń bọ̀. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáré ń bọ̀. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tó màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún wọn ìpẹ́pẹ́ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ìpẹ́pẹ́ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ìpẹ́pẹ́ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ọjà sí ìpẹ́pẹ́ ní. Ẹ bá sì gé kápá ààbò wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Síkò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Síkò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tọ́ba jẹ́ kí kàbùkù tó lórí. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ọjà títí pẹ́pẹ́ ẹ bá sì jẹ kápá ààbò wọn. Ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógun omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ́ wọn fi pò ókè
okay 090 27 24 91 06 090 63 82 23 70. Tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ kò mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 090 27 24 91 06 090 63 82 23 70. Tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe ramọ ni kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe rálá fẹsọ̀. ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin olólùgbọ́ wa káàkiri ibi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí iléeṣẹ́ Ralac Ventures àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a dé yìí láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ oríṣiríṣi nǹkan tó ń jáde nílé iṣẹ́ wọn àti nǹkan titun tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbé jáde àti àǹfààní tí àwọn ènìyàn ó jẹ bí a ṣe ń parí ọdún 2025 lọ. Ẹ káàárọ̀ Aláàjì ẹ kí àwọn aráalé kí wọ́n lè mọ̀ yí pé a jọ wà nínú yàrá agbára láàárọ̀ yìí ni. Ẹ máa káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà a kú déédéé wòye o a kú ọdún torí a ti bọ́ sínú ọdún tàbá kà ní méní méjì kùsẹ́lókun wọn bá kínkínní tó kùn Ọlọ́run àtèmi àtẹ̀yìn Ọlọ́run ní í pè wá ní òkú àdánwò kéré tóbi kò ní kàn wá kò ní kẹni tí ó kàn tí ó fi kàn wá àti gbogbo etí tó ń gbọ́rọ̀ mi ní àárọ̀ yìí. Orúkọ mi máa ní Alhaji Abolore tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac Ventures tí olúléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú bàbá wa oúnjẹ ti ilẹ̀ òkè wò lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékaka bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà ní ìlú Gaya ní orílẹ̀-èdè Republic of Niger àtàìsàn àtàrùn kò máa ní fi ṣe yín kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá. Àkọ́kọ́ ń bẹ̀ a dúpẹ́ fún Ọlọ́run nítorí ẹni tí ò bá mọ oore Ọlọ́run ni ò ní máa sọ pé nítorí kò sẹ́dá kan tọ́lọ́run ọba tí ò ṣoore fún ó lè jẹ́ pé ibi tí wọ́n kọjú àdúrà dàbẹ̀ ò tí ì rí mú wàláì tàláì kò sẹ́ni tọ́lọ́run ọba ò ṣe fún kò sì sí ọjọ́ kan ayé yìí tí ìkẹ́ Ọlọ́run ọba ò kì í sọ̀kalẹ̀ àfẹn tí ò bá tí ì kẹ́ni ò tí ì kẹ́ kọ́lọ́run ọba kó jẹ́ kí ìkẹ́ Ọlọ́run kó sọ̀kalẹ̀ fún gbogbo etí tó ń gbọ́ mi láàárọ̀ yìí adúpẹ́ fọlọ́run àmọ́ olóore tó ṣẹ́wà kún nítorí kìí ṣe pé yẹn la gún fọlọ́run kìí ṣe pé ọbẹ̀ la ṣe fọlọ́run tí Ọlọ́run ọba tó ṣe dẹ́mi wá sí ẹ̀ẹ́dẹ́ èèwà kéèyàn má wàá ní ìpèníjà kúkúkú pẹ́pẹ́pẹ́ tó Ọlọ́run ọba kó bá ṣe mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ọba kó má jẹ́ kọ́ mánéjì tí ó fi kúrò ní ara wa. Ohun Alhaji Abolore tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iṣẹ́ Ralac Ventures òun ni ẹ ti gbọ́hùn òdú ni wọn kì í ṣàìmọ̀ fólóko torí wípé nǹkan téèyàn ń ṣe tí ọdún kan rí kọjá ọdún méjì ọdún mẹ́ta tó ti rí kọjá nípa rẹ̀ tí iléeṣẹ́ bẹ́ẹ̀ tí ò sì yingin tí ò tẹ̀ tó tún tẹ̀ síwájú irú wọn ti kú ní òdú wọn ti di òdú tó jẹ́ wípé àìmọ̀ ni fún olóko dá wọn mọ̀ dáadáa ìyẹn ni wípé àwọn ni wọ́n gbé oríṣiríṣi nǹkan tó ní ṣe pẹ̀lú egbòogi lọ́wọ́ egbòogi ìbílẹ̀ wọ́n fi ọgbọ́n ìgbàlódé wọ́n fi ṣe àgbéjáde rẹ̀ ṣùgbọ́n tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú tóbìnrin bá jẹ́ kúmọ́lú a jẹ́ pé ikú ó pa akin nínú ilé wọn ni ó nídìí tá a tó fi rí Alhaji Abolore láàárọ̀ yìí lórí abala tá a wà yìí Alhaji kí ni ìdí pàtàkì tó gbé yín wá sí òde torí pé a kì í rí ewu lọ́sàn-án. Bẹ́ẹ̀ ẹ máa ṣe atọ́kùn àmàkíyìn kò síde kankan tí mo fi wálé ni pé ọ̀sẹ̀ pọ̀pọ̀ sí ọdún Christmas ọjọ́ ìbí Jésù àti ọdún tuntun 2026 la ṣe wá mú ẹ̀dínwó bá gbogbo àwọn oògùn wa kan tó jẹ́ kókó tí àwọn èèyàn wa tó jẹ́ ìpèníjà nínú àgọ́ ara la ṣe mú ẹ̀dínwó bá àwọn oògùn yẹn
ó bẹ̀rẹ̀ látòrí ghetto wear tó jẹ́ pàǹtà ní 6,000 àti sọ di 5,000 àwọn èyí tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga àìsàn kéèyàn máa ṣẹ̀yọ́ diabetes ni hypertension ni àti mú ẹ̀dínwó bá gbogbo àwọn yẹn ti jẹ́ 4,000 èyí tá ń pè ní sweet bitter táǹtà ní 2,500 àti mú ẹ̀dínwó bá àti sọ di 2,000 naira ẹ máa ra mọ́ òun wà bó ṣe wà tilẹ̀kùn lẹ́yìn òun wà bó ṣe wà àwọn oògùn tá a mú ẹ̀dínwó bá tó bí oríṣi 4 tá a mú ẹ̀dínwó bá bákan náà la pè kan ní get up weakness of the body ẹ̀dínwó ti bá àwa ṣe eléyìí fún pọ̀pọ̀ sísìn ọdún òun la pè ní family package herbal medicine yìí òun lè gbé wáyé òun la gbé wáyé gbogbo ẹnu bá wà ní. káàkiri bẹ́ẹ̀ kó tó di pa béèrè èwo lẹ tún gbé síwájú yìí ẹ fẹ́ bùn àwọn aráalé lápò ní àdìbò. ẹ ṣe atọ́kùn pákéjì la fi eléyìí ṣe fún àwọn èèyàn tó ń pè wá lọ́nà tó jì pàápàá jùlọ bí àwọn orílẹ̀-èdè míì bí ilẹ̀ Faransé tí wọ́n ń wò wá lórí ẹ̀rọ ayélujára pé báwo làwọn sì gbìn sí ẹ̀gbìn àbáwọn tó wà ní state míì tí wọ́n ń wà lórí ẹ̀rọ ayélujára yìí la ṣe wá sí family package fáǹfààní gbogbo àwọn ìpèníjà téèyàn ní gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ ara ń ro mí ni ó ti wà nínú family package ní tilẹ̀kùn lẹ́yìn ni ó ti wà nínú family package ní kódà gan bó jẹ́ pé ẹ̀yọ́ ṣíṣe ni wọ́n ń ṣe jù ní ó wà ń bẹ̀ ni ẹni ó bá ní ìfúnpá gíga ó wà ń bẹ̀ kódà gan àìlèṣe gbọ̀nsẹ̀ déédéé ó wà nínú family package yìí fáǹfààní àwọn tó wà lọ́nà tó jí adẹ̀rẹ́ ni tó lè wà nínú ìlú iná tó lè nífẹ̀ẹ́ sí pé family package ló ń fẹ́ làṣìṣe nítorí ẹ̀yin náà ti mọ iléeṣẹ́ rálá kẹjẹ pé kò sígbà tí iléeṣẹ́ rálá máa ń sùn gẹ́gẹ́ bí ìgbáyé gbádùn àwọn ènìyàn wọn lẹ́ni tí wọ́n bá nípa ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ kò sí nǹkan kan tá a mú wáyé kò sí nǹkan kan tá a mú padà lẹ́yìn dáadáa gẹ́gẹ́ bí ambassador máa ń sọ̀rọ̀ kan á ní ọ̀rọ̀ kan ò kọjọ́ ọpẹ́ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kéèyàn sá máa dúpẹ́ fọlọ́run bá náà ni bó bá mú dáadáa wá kéèyàn máa dúpẹ́ tó bá tún mú dáadáa wá kéèyàn máa dúpẹ́ kò sí kinní kan tọ́lọ́run ọba ò kì í ṣe ní dáadáa àwọn ẹ̀dá la ẹ̀ mọ implication ohun tí kinní yẹn ṣe wá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgénìyàn àti ìgbàgbọ́ ta ní gẹ́gẹ́ bí èrò ojú májèǹjalu gọ́tà táwọn ẹ̀dá máa fi ń ro nǹkan la fi máa ń wò pé tí kinní kan bá wá tó bá yẹ pé ohun ta nífẹ̀ẹ́ sílẹ̀ mi wá ni a gbà pé àìdá ni ọlọ́pọ̀ sígbà tọ́lọ́run ṣe dáadáa ni tọ́lọ́run ọba kọ́lọ́run ọba kó máa pè dáadáa ní tiwa. so fún ìdí èyí gbogbo ẹ̀yin yẹn wa tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ bá ti wá sí gbogbo ẹ̀ka iléeṣẹ́ wa àti olú iléeṣẹ́ wa tó wà ní ìlú Ìṣẹ̀yìn bákan náà ni ó bá wá sí ìlú Òkè Òlé ní ẹ̀dínwó ti bá gbogbo àwọn ohun tó ń jáde láti iléeṣẹ́ wa látara rẹ̀ ní ghetto wear ni àti di owó mẹ́ ò ti di 5,000 látara rẹ̀ ní èyí hypertension ni àti di owó mbẹ ó ti di 4,000 bákan náà ìyẹn tó ń ṣe fún ẹ̀yọ́ ṣíṣe àti di owó mbẹ bákan náà weakness of the body ni àti di owó mbẹ so oògùn yẹn jẹ́ bí oríṣi 5 tí a di owó mbẹ fún pọ̀pọ̀ ṣíṣe ọdún àti ọdún tuntun tí ń bọ̀ wọn ọba èyí tó kùn tá a fi wọnú ọdún yìí àtẹ̀mí àtẹ̀yìn kó má pè wá lóko kó má fa burú kan wa ẹni aburú kan tí ó kàn kó má jẹ́ ó kàn wá. àmín o àmín. tó family package herbal medicine yìí téèyàn bá wá tiẹ̀ fẹ́ rà èèlò ní báyìí. family package herbal medicine yìí èyí sowó tó pọ̀ ṣùgbọ́n nígbà tí ẹni bá yọjú sí iléeṣẹ́ wa ayé ó máa torí pé gbọ́ oríṣiríṣi nǹkan lẹ kó papọ̀ sínú rẹ̀ yìí. ṣe rí ohun tó jẹ́ ká ṣe é bẹ́ẹ̀ àtọ́kùn ni pé ọ̀pọ̀ ni gbogbo àwọn product tí ó wà ń bẹ àwọn tó bá ń wò mí lórí. ẹnẹ sókè. alájẹ ẹdùnà kẹtọ máa ṣàlàyé papọ̀ ṣé táwọn èèyàn bá ti ń wá ṣé wọ́n máa kọ́kọ́ ṣe àyẹ̀wò ni àbẹ́ni tó bá kàn sí lóun fẹ́ ra family package lẹ́ẹ̀kan máa gbé fún. ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ nìkan nìyẹn máa ṣe àyẹ̀wò bàbá ṣe àyẹ̀wò nítorí kò rọrùn àti èèyàn délé iṣẹ́ rẹ̀ tó mọ ohun tí ń ṣe kókò gbóògùn fún just like that bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ bí ìlera ara rẹ̀ ṣe wà gẹ́gẹ́ bí ẹni ó bá ní ìfúnpá gígọ ni àbí ẹ̀yọ́ ṣíṣe ni àti ní ẹ̀rọ tí ń ṣe àyẹ̀wò bákan náà gbogbo ẹ̀yin yẹn wa tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ̀ wá ń ṣe àyẹ̀wò machine ti wà nílùú Òkè Òwò láàárọ̀ yìí o ẹ tètè dé ẹ fi nǹkan tẹ́lọ̀ ẹnu ẹ má jẹ oúnjẹ òkèlè láti wá ṣe àyẹ̀wò ara yín àpé ẹ má jẹun rárá èèyàn lè mògì ṣùgbọ́n wọ́n tó ń lọ ṣàyẹ̀wò tó wá bọ́ sílé alámàlà tó jàmàlà bám àbẹ̀ni ẹ fún mi ní yẹ́ mẹ́ta
àbí ẹ fún mi ní fùfú. àbọ̀ lọ́jẹ́ dọ̀nkúnú. mọ̀ntè àbí pọ̀ dọ̀nkúnú ọlọ́jẹ́ dọ̀nkúnú àtẹ́já. lọ́jẹ́ dọ̀nkúnú. ẹ rọra mú nǹkan tí ó jẹ nǹkan tí ó fẹ́lẹ́ tí ò ní jókòó sínú àgọ́ ara. so tẹ bá lè ti ṣàyẹ̀wò yín tẹ́tẹ́ tí rogun ohun tó wù yín lẹ́ lè jẹ èyí tí ó bá lè kó bá ìlera ara yín á sọ fún yín pé ẹ má jẹ eléyìí nìkan ẹ má jẹ àìsàn ní fi ara wá sí gbogbo. àmín o. ẹ jẹ́ ká tún dé olúléeṣẹ́ ALAFIN ká lọ sí ìlú Ìṣẹ́yìn ìgbà tá a bá padà dé a ó tún tẹ̀síwájú ẹ kú kalẹ̀. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jogun omi lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jogun omi lórúkọ rẹ̀ ń jẹ́ ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún ìkẹ́ ọkùnrin tó kéré òjòjò jogun omi ní kí o béèrè fún ọkùnrin tí ó gbá bọ́ọ̀lù déédéé àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jogun omi ní kí o béèrè fún bó bá wá ti lo tilẹ̀kùn lẹ́yìn ẹ̀bà gbogbo rẹ̀ àwọn tá sókè wáíwáí gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún títí tàná ó gbẹ̀yìn ara ìka oṣù tí ó wálẹ̀ déédéé gbogbo ara tó ti kú ò táútáú títí tàní kí o béèrè fún ènìyàn tí ó lè sùn déédéé títí tàní kí o béèrè fún inú kíkan inú dídùn yìí ń kọ́ títí tàní kí o béèrè fún àtiwá tí ó lè ṣe gbọ́sẹ̀ déédéé títí tàní kí o béèrè fún iléeṣẹ́ ALAFIN ló ṣe ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó títí tàní kí o béèrè fún tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jogun omi ní kí o béèrè fún iléeṣẹ́ ALAFIN ló ṣe iléeṣẹ́ ALAFIN ló ṣe o. tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun gbogbo etí tó ń gbọ́ wa iléeṣẹ́ ALAFIN ni wọ́n ṣe àgbéjáde àwọn egbòogi wọ̀nyí láti jẹ́ kí ìdẹ̀kùn àti ìdẹ̀rùn kó bá àwọn ènìyàn wa ní owó tí kò gúnpá ni wọ́n fi gbé àwọn egbòogi wọ̀nyí jáde bẹ́ẹ̀ ni máṣíìnì ìgbàlódé ó wà lọ́dọ̀ wọn aláàjì pẹ̀lú bí ọdún ṣe ń parí lọ yìí yàtọ̀ sí àwọn ẹ̀dínwó tí ẹ ti mẹ́nu bà yìí tí àwọn ènìyàn ò jẹ ní iléeṣẹ́ yín gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé àsìkò ọyẹ́ la wà yìí tilẹ̀kùn lẹ́yìn ẹ ní ẹ̀yin ò mú ẹ̀dínwó bá ilé yìí kí ló dé tẹ̀ fi mú ẹ̀dínwó bá tilẹ̀kùn lẹ́yìn. atọ́kùn ẹ ṣe ohun tí a sì mú ẹ̀dínwó bá tilẹ̀kùn lẹ́yìn àwọn nǹkan yẹn pọ̀ àwọn èròjà rẹ̀ ó sò lágbára débi tó jẹ́ pé a gbọ́dọ̀ má ṣe ọlá apá ń ṣe dáadáa àwọn èèyàn dẹ̀ ń lò ó rí bẹ́ẹ̀ iná ló fi ń dàbí ẹni pé àwa náà kọ́ ọlọ́run ni so ohun tó fa sábàbí tí ẹ̀dínwó ṣe bá tilẹ̀kùn lẹ́yìn gẹ́gẹ́ bí kíní ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ kókó nú àgọ́ ara tó jẹ́ pèníjà ẹni ó ní fúnpá gíga tí fúnpá rẹ̀ ti ń wọ 102 àti nǹkankan ọ̀pọ̀ fúnpá gíga yìí ó lè ṣokùnfà kéèyàn ní stroke èèyàn lè ní heart attack láti bẹ̀ ọlọ́run gbogbo ẹni ó wà nínú pèníjà bẹ́ẹ̀ ọlọ́run ọ̀bọ̀ ọlọ́jọ́ ẹni kó bá wa fún wọn lálàáfíà bẹ́ẹ̀ náà ni àìsàn kéèyàn máa ṣẹ̀yọ́ ẹ̀yọ́ ṣíṣe ń gbogbo ìgbà ó lè kó bójú ó lè pa nǹkan ọmọkùnrin ó lè má jẹ́ kéèyàn lókun nú àgọ́ ara so àwọn kinní yìí ló jẹ́ nǹkan pàtàkì eléyìí tilẹ̀kùn lẹ́yìn náà jẹ́ nǹkan pàtàkì nítorí ńgbà téèyàn bá ní ojúṣe ńlé tí ò rójúṣe bó ṣe yẹ kó ṣe ẹni ó gbélú rẹ̀ tó gbé kọ́pá àwọn èèyàn ń bá jí lù lẹ́yìn ambọ̀sibọ́sí ẹni wá gbélú rẹ̀ kalẹ̀ tó lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tá a fi ń ṣe àwọn egbòogi yìí tó jẹ́ pé nǹkan yẹn gbẹnu òkè òun ló ṣokùnfà tó fi jẹ́ pé tilẹ̀kùn lẹ́yìn wà lára ohun tí a mú ẹ̀dínwó bá ṣùgbọ́n ìpèníjà nítorí ẹni tí ò gbádùn tó wà lórí àìlera wàláì tàláìsímọ́ àdúrà kan ló kún pé ọlọ́run ṣáájú òun gbádùn ọlọ́run fún mi lálàáfíà ọlọ́run ṣáájú gbádùn ṣùgbọ́n
ẹni tó fẹ́ tilẹ̀kùn lẹ́yìn àlàáfíà ló dé ló fi fẹ́ tilẹ̀kùn lẹ́yìn wàláì tàláì àlàáfíà ni tó jẹun tó yó tán tó bá sọ tókùn nítorí àlàáfíà náà ẹ̀sìn ni tó rójúṣe ni o torí ẹlòmíì ń bẹ náà tó gbélú rẹ̀ kalẹ̀ tí ó lù tí ò sojúṣe tó yẹ kó ṣe bó ṣe yẹ kó ṣe ìpèníjà yìí náà sì so kọ́mọ̀ tó yẹ pé ẹlòmíì nínú ilé kò ní rójúṣe ìṣe nínú ilé bẹ́ẹ̀ tó bá dé ta yóò rójúṣe tẹ́ bá ti yọjú sílé iṣẹ́ wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ rójúṣe àtèyí tó yẹ kẹ́ ṣe ní tó jẹ́ tọ́ àtèyí tó yẹ kẹ́ tún ṣe tó jẹ́ tọ́ ẹ rójúṣe pẹ̀lú Ọlọ́run èyí tó yẹ kí wọ́n ṣe tó jẹ́ tọ́ àtèyí tó yẹ kí wọ́n tún ṣe tó tún jẹ́ tọ́ bẹ́ẹ̀ ni ó bá di méjì àwọn aráalé ó ti yé wọn ṣùgbọ́n aláàjì àwọn ẹlòmíín lè fẹ́ ṣe ojúṣe wọn àti ẹ̀tọ́ wọn nínú ilé tó jẹ́ pé kùdìẹ̀kudiẹ̀ kan ó lè máa díwọ́ ṣé tilẹ̀kùn lẹ́yìn yìí náà yóò yanjú gbogbo ẹ̀. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run kò sí nǹkan tí ń dá wàhálà lẹ́nu àgọ́ ara wa látara ohun tá à ń jẹ tá à ń mu ni. ẹ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bá ń pè níjọ́ tí a ní kí wọ́n pè sórí ètò pé àwọn tó wá lo machine wa tẹ́lòmíì rí i pé sídọ̀tí tí ń bẹ nínú àgọ́ ara òun ni òun náà ó dáńgbà tí àgbàrá ń lọ ìdọ̀tí dẹ̀ ti dibi tí àgbàrá lè gbà kọjá báwo làgbàrá lè rọ́nà kọjá ó kàn ń lóògùn onírọ̀bá ti lóògùn ògùn ṣiṣẹ́ olóògùn báwo lóògùn ṣiṣẹ́ gbogbo ibi tó yẹ kó ògùn wà nínú gbogbo oríkèéríkèé ara ògùn ò débẹ̀ so báwo lóògùn ṣe fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tí ìdọ̀tí yẹn ò bá jáde nínú àgọ́ ara látara kí yẹn máa rí kí gbogbo oríkèéríkèé ara rùn ọ̀tọ̀ ni rheumatism ọ̀tọ̀ ni arthritis rheumatism inú egun ní ó máa ro yẹn arthritis gbogbo oríkèéríkèé ara ní ó máa ro yẹn gbogbo bàdínà máa kan yẹn ọmọ níka máa kan yẹn gbogbo ẹ̀yìn ẹsẹ̀ ajẹ́ríro ìkún ajẹ́ríro kódà gbọ́n ẹlòmíín ṣàyẹ̀wò yẹ̀wò títí débi pé at the end of the day náà ọ̀n rí nǹkan kan ó dẹ̀ ń bẹ̀rẹ̀ sí ro tó ń bò tiẹ̀ wá yá ẹlòmíín lóògùn títí oògùn òun ṣiṣẹ́ mọ́ fúndé yìí ẹ yọjú sí iléeṣẹ́ wa pọ̀sísìn ọdún ń bẹ fún ẹ̀dínwó oògùn láwọn oògùn tá a ti kà kalẹ̀ oògùn yìí sì wà lára àwọn oògùn tí ọ̀pọ̀lọpọ̀ nípèníjà tó yẹ pé lómi ń wò pé àsìkò tá a bá ń ṣe ẹ̀dínwó ni òun yàn ẹ jẹ́ á lo àǹfààní yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ìlú àgọ́ ààrẹ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gẹ́gẹ́ bí àdéhùn tá a máa ń ṣe fún yín pé ẹ̀ẹ̀mejì ni àlàmísì àti jímọ̀ tó bá parí oṣù yóò máa jẹ́ on the 25 àti on the 26 ẹ wá jẹ àlùbáríkà tiwa náà àlùbáríkà pọ̀pọ̀ sísìn ọdún ẹ̀dínwó oògùn tá à ń ṣe fún Christmas and New Year kọ́lọ́hún ọba kó má jẹ́ àfi eléyìí ṣàṣemọ́ ọdún kan lèyìn ó ṣe lèyìn ò ní ṣèmí mọ́ Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àti títí ń gbọ́ mi má jẹ́ àfi eléyìí ṣàṣemọ́ gbogbo gbùgbùgbùgbù pẹ̀pẹ̀pẹ̀ aburú wájú abúlẹ́yìn kó là wá kó lọ́mọ wa kó lẹ́ni tí ó kàn tí ó fi kàn wá Ọlọ́run lára gba àdánwò rẹ sí o àdánwò kéré tóbi má fi kàn má fi kàn ọmọ wa má fi kàn ya wa aláàjẹkọ̀ soso rẹ akínyìn o torọ́pọ̀lọpọ̀ ń wá léṣẹ́ wa tí wọ́n ń dúpẹ́ Ọlọ́run ni ẹ máa sọpẹ́ fún aláàjì tilẹ̀kùn lẹ́yìn ò lágbára kan Ọlọ́run lèmi náà ń pè ewé àti egbò tá à ń fún yín èmi kọ́ kìí ṣe gbó bàbá mi kìí ṣe wé bàbá mi Ọlọ́run ló léwé Ọlọ́run ló légbò Ọlọ́run kan lèmi ní sábàbí ni èmi àtúngí lóru máa tún máa sunkún sọ́lọ́run lọ́rùn pé àwọn èèyàn yìí tó wọ́n gbà lẹ́ o Ọlọ́run ló lè gbà yín lẹ̀ Ọlọ́run ní kẹ́ fọpẹ́ gún ẹlòmíà máa pè wá a máa ṣàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbà ọ̀nà owó rẹ̀ fẹ́ oògùn rẹ̀ fẹ́ Ọlọ́run ní pé káyé fẹ́ téèyàn èyí tẹ́ wá ń fẹ́ wa kì í ṣe pé owó la gbé fún yín kì í ṣe pé kíníkẹ́ la gbé fún ẹlòmíì ò tiẹ̀ rògùn lọ́dọ̀ wa tó kàn jẹ́ pé yóò máa pè á yóò máa ṣàdúrà fún Ọlọ́run á bá a dúpẹ́ fún yín o gbogbo ibi táwọn èso tẹ̀yìn náà wà iwájú ni wọ́n dojúkọ ẹ̀yìn ni wọ́n dojúkọ Ọlọ́run á máa gáìdì wọn èsì àdúpẹ́ àkó ọdún. tó àwọn aráalé náà wọ́n ń dáhùn ká ṣí ojú òpó kalẹ̀ bóyá a lè rí ìpè kan tàbí méjì tí wọ́n fẹ́ bi yín ní ìbéèrè kan nípa nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ ní ilé iṣẹ́ yín 070477064 ìbéèrè kan tàbí èkejì ìbéèrè la ṣí ojú òpó kalẹ̀ fún ọ a ti kúrò ní abala ìròyìn bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ALAFIN Church ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí ká mọ̀ ilé yìí dájú ìbéèrè tẹ́ ẹ bá ní fún aláàjì òun la ṣí ojú òpó kalẹ̀ fún 070477064 070477064 òun ni ojú òpó tí ẹ fi béèrè ìbéèrè lọ́wọ́ aláàjì Àbọ̀lọ́rẹ́. Hello ẹ káàárọ̀ o. Hello. Hello. ó dà pé àwọn òlò. 070477064 070477064 bóyá ẹ̀yin ti ra nǹkan kan ní iléeṣẹ́ ALAFIN Church tàbí ẹ̀yin tí ẹ fẹ́ ṣẹ̀ṣẹ̀ lọ ẹ wá fẹ́ béèrè ìbéèrè kan nípa iléeṣẹ́ wọn
ìlú wo lẹ ti ń gbọ́ wa ìlú wo lẹ ti ń wò wá àti wípé kí ni ìbéèrè yín tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ Alhaji Abolore. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín o. Ibrahim láti Gànà. Láti ìlú Gànà. Ìbéèrè yín fún Alhaji o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, kí ni ẹ hàn pé kò ṣe Yorùbá ni mí ṣùgbọ́n mo wà nílẹ̀ Yorùbá díẹ̀. Kí ni ẹ̀yọ́ ṣíṣe yẹn torí ìmọ̀ tí mo rẹ̀ torí bẹ́ẹ̀ ń dà mí láàmú. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mo gbọ́ bóyá ó dà mí láàmú. Kéèyàn máa tọ̀ ní gbogbo ìgbà ètò àtọ̀jù. tó fún àwọn tí wọ́n wà ń ṣe ẹ̀yọ́ ṣíṣe láṣejù oògùn wà ní iléeṣẹ́ yín láti lò sí. bẹ́ẹ̀ ni oògùn yẹn wà lára àwọn oògùn tá a mú ẹ̀dínwó bá. oògùn yẹn wà lára àwọn èyí tí ẹ mú ẹ̀dínwó bá ní iléeṣẹ́ yín ó ti dá báwọn. 070477064 070477064 ẹ̀lú ẹ káàárọ̀ 070 47,7064 lójú òpó tí ó já sínú okòlò lọ́dọ̀ wa ń bí ẹ̀yin sì lè lọ sójú òpó ayélujára Facebook SIP FM ẹ lọ béèrè ìbéèrè yín síbẹ̀ á kà jáde fún yín. hello. Hello, káàárọ̀. ẹ káàárọ̀ o. Orúkọ tèmi náà àbíjà àti àtòrèjì láti òkè fún ẹ láti jáde. à ń gbọ́ yín sà. Àti Alhaji nígbà rẹ bẹ̀rẹ̀ fún pé Alhaji ló rẹ́ńjì ní tẹ́fẹ́ tẹ́sì yẹn ẹ ká jẹ́ sí ìlú takínẹ́ káfí tẹ́sì káfí lè máa ra àwọn oògùn yẹn torí àwọn fẹ́ tẹ́sì wọ́n pọ̀ àwọn kẹsẹ̀ nílẹ̀ ní ìbàyò láti lè ṣáàtì. ẹ ṣe atọ́kùn a máa ń wá ságọ́ ààrẹ ní gbogbo parí oṣù Àlàmísì àti Jímọ̀ tó bá parí oṣù tẹ ẹ bá láǹfààní on the 25 ní ọdún Christmas ẹ wá sí àgọ́ ààrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú àgọ́ ààrẹ kẹ́ wá jẹ àǹfààní yẹn. tó ẹ jẹ́ ká fi ìpè ká fi mọ̀ níbí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi júwe ibi tí iléeṣẹ́ yín wà àti ibi tí àwọn ènìyàn ti ṣalábàápàdé yín pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín. ẹ ṣe atọ́kùn gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa ní ìlú Ìṣẹ̀yìn àtàgbègbè ẹ máa lọ sí ojú bàbá head office wa ní gẹ́gẹ́ bí àǹfààní ẹ̀dínwó oògùn ìbẹ̀ǹbẹ̀ tẹ́ bá ti yà ní ọmọ lójú ẹ yà látara alẹ́ epo arí ibi ẹ máa bọ̀ straight ẹ fi hospital àwárù lẹ̀ transformer àkọ́kọ́ kẹ́ tó yà sókè ayọ̀ ẹ ti rí bánà wa àkọmọ̀nà wa lẹ́gbẹ̀ẹ́ owó àlàáfíà bákan náà ẹ̀yin tẹ́ ń gbọ́ ní ìlú òkè wa wà lẹ́gẹ̀ẹ́ gáràjì sẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá ẹ ti rí bánà wa òun lọ́ọ̀ṣà tó láàsì sẹ́gbẹ̀ẹ́ gáràjì lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún tó bá yẹ pé ẹ lè lẹ́gbàá wọlé òun wà lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ òsìkẹ́ tó délé epo olómi tútù bákan náà ní ìlú àgọ́ ààrẹ a wà lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú àgọ́ ààrẹ níbi chọ́ọ̀chì Akékaka ní on the 25 àti on the 26 Àlàmísì tí ń bọ̀ àti Jímọ̀ ẹ máa jẹ àǹfààní gbogbo ẹ̀yin yẹn wa ní ìlú àgọ́ ààrẹ nọ́mbà tẹ́ pè wá sí ní 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́kejì 090 63 82 23 70 090 63 82 23 70 àìsàn àtàrùn kò máa ní fi sẹ́yìn kò ní fi sẹ́yìn tí ó kàn tí ó fi kàn wá akópalẹ̀mọ́ ọdún ayàbò fún wa o. àmín tó ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa níbí náà ni a ti gé péréte lórí ìròyìn àjẹmọ́ná àti abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láàárọ̀ yìí ìtura òjá mọ́ relé. ẹ wo ẹ jẹ́ ká máa relé o a kò múra ọdún tí ń ṣe rẹ̀ báyìí bá ti ń sọ fún yín ìwọ tó agbára rẹ bá ká pọ̀n mọ́ mọ̀mọ́ ni ó pa o mo ti dà á bora o ti daṣọ ọdún bora aṣọ ọdún kọ́ leléyìí aṣọ ọdún leléyìí aṣọ ọdún kọ́ leléyìí aṣọ oṣù ó ti bó bá jẹ́ bówó ẹ̀ bá ká síkì náà ṣe síkì kò sì rí wípé lásìkò ọdún yìí ó tún ṣe fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ǹjẹ́ o mọ̀ páwọn kò nírètí nǹkan tó fẹ́ jẹ báyìí lọ́jọ́ ọdún yẹn ṣùgbọ́n ìwọ tí o ní tòsí sísí ní ss torí kó ti pọ̀ ńlẹ̀ fún ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tẹ́nìkan tínú ẹnìkan bá dùn ó sàn ju kó sóúnjẹ tí ó máa wéèsì lọ jẹ́nu àwọn ọ̀kan náà dùn lágbára Ọlọ́run gbogbo wa láṣọdún ayọ̀ àti ní ṣọdún ìbànújẹ́ títí di aago 5 sí aago 6 rọ̀lẹ́ sáàjọ pàdé lórí ètò iṣẹ́ ọwọ́ èmi ọmọ ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ sọ pé kó ta ní lọ́rẹ̀ o nítorí ẹ̀ lèmi ìtura olúwa ọmọ adẹ́nìjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ó dìgbà. tó bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n ọ̀rọ̀ ò ní rọ́ nínú o
àdúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa láàárọ̀ yìí láṣẹ Ìdùmarè a máa rere bára wa ṣe láṣẹ Ọlọ́run aláwòrábí ẹ wò ó a ó tún pàdé nígbà míì o abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà kan o ó dìgbà àwọn àyè yìí lẹ́tì rí nǹkan tó ń jáde nílé iṣẹ́ Ralac Ventures. àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nínúọlá bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaimon Ògìdìngbò roundabout bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Ìtàtàbà bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra.